tí mo bá ronú wo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé mi wọ́n náà wo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ títí débi tó lòdì yìí ntọ́ bá tọ́kọ̀ wí fọlọ́hún wí kí n gbọ́. ìsànàsárì túṣù ní mímọ bàdí ha. àbáwá awwal ẹ má bínú ẹ̀rọ ẹran tí ìjọ tẹ bẹ̀rẹ̀ ẹran tí àwọn tẹ ẹjọ bẹ̀rẹ̀ àwọn tẹ ẹjọ lọlé kéwú tí wọn ò rí ké lélẹ̀ wọn dàfà àwọn tí wọn rí ké tòun ti bí wọn ti rí ké tó wọn pè wọn láàfà àwọn tí wọn pè láàfà tó yẹ pé ó kọ lásán la rí eríire inú àfà àwọn ò rí ṣe wọn bẹ nú àwọn tẹjọ bẹ̀rẹ̀. ìsànàsárì túṣù ní mímọ bàdí ha. ìlà mádàríjì alihamudulilayi. bàbá mi àmì jésù ti sọ̀rọ̀ ńláńlá ó ní eléyìí owó kọ́ ọgbọ́n kọ́ ogun kọ́ agbára kọ́ kọ́dà agbárí kọ́ àánú ọlọ́run ni àmọ́ ọba mi kì í so lórí ọ̀fẹ́ abáṣúgà ọlọ́run yẹn ṣàánú lásán nítorí ó rí bẹ́ẹ̀ ní afárá nǹkan márùn tọ́lọ̀ ní ẹ̀rí dákọjá bí tí mo ti lọ́nu márùn náà ni tọ́ba ju àǹfààní lójú tiẹ̀ náà níjọ́ tó bá rí márùn dákọjá níjọ́ náà ló débi tọ̀ ń lọ márùn ni mo rò pé ẹ̀rí dákọjá àkọ́kọ́ gbogbo ẹni ọba dá afárá ìyá rẹ̀ kọjá tó yẹ pé ìyá rẹ̀ ló bí tó lè wí ní kọ̀rọ̀ nítorí ọlọ́run wọlé apẹ́yà mi ọ̀pá yẹn lẹ́kùn rí ọmọ ẹlòmíràn kan ṣèfùjú ni tọ́ba lè wí ló kankan sọ́dá olójú bẹ́ẹ̀ pẹ́ni ọmọ kan ò sunkún rí látọwọ́ ìyá rẹ̀ ẹni ọba ní bẹ́ẹ̀ tó nírú ìyá bẹ́ẹ̀ tó ẹ pé níjọ́ tó bá fẹ́ yíwọ́ láàrin wa àtọ́lọ́hún láàrin òru o lè ní ọlọ́run o àtọ́ba yẹn pé lóòótọ́ ìyá tó bí mi ọ̀pá yẹn lẹ́kùn rí nítorí fẹ́ pa mí lẹ́kùn yìí ọlọ́run sọ́dẹ̀rín yóò rí bẹ́ẹ̀ ọ̀kan nu ọ̀dàbí ipò l'opportunity ìyá bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn kọjá láfárá bàbá rẹ̀ bàbá tí ò rí nǹkan mọ́ ilẹ̀ tẹ́nìkan fẹ́ kọ́lé sí láyé kù. awo akubaru. bàbá tí ò láǹtì mi burúkú sátẹlẹsẹ̀ kó lè fi tẹ foundation olóńlé kan wọ́n náà dá bàbá rẹ̀ mọ̀ wọ́n náà sì máa wí pé bàdájú bá fẹ́ kọ́ bàjẹ́ ní sí yọ bàjẹ́ ilé ayé tiẹ̀ náà bàjẹ́ kan yìí ni. tuwafiku mautasha khayran bila sababi. gbogbo ẹni tó bá rí afárá bàbá rẹ̀ dákọjá ọ̀dà olójú pé gbogbo àwọn tó ní mọ́tò ń lé yín bàbá rẹ̀ ò sínú àwọn tí fòkà bọ́wọ́ lu mọ́tò pẹ́pẹ́pẹ́ wọ́n padà tú mọ́tò yẹn gbàǹjo ni wọ́n náà sì dá bàbá rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nígbà tí bàdájú ọba fọwọ́ kàn bàdájú bá fọwọ́ kàn mọ́tò ni wọ́n padà tú ta ni kọ́dà wọn ò ní ra ńlá dípọ̀ tọ́ba nírú bàbá bẹ́ẹ̀ à ò ní ra táyà tó fi kú láyé ó di mélòó àfàwà awwal ẹ̀dá afárá àyà rẹ̀ kọjá ẹ̀rí afárá bàbá rẹ̀ dá kọjá ẹlẹ́kẹta kéèyàn wá dá afárá àfà rẹ̀ kọjá nítorí jẹ́ kí n tara kàsídà yẹn wọlé nù wọ́n kọ́ eríire mọ́gbèsè ẹyẹ ẹlòmíì àmọ́ kò bọ́ sọ́wọ́ àfa àtẹ̀yàn ṣe eríire lára rẹ̀. akubaru. gbogbo àfa ló lè kọ́ yẹn kéwu gbogbo àfa kò lè sọ ní délé rire gbogbo àfa ló lè fún yẹn lọ́wọ́ sufi gbogbo àfa kò lè fún yẹn lọ́wọ́ eríire àfa sàlátì lè kọ́ yẹn kéwu wọ́n tún lè kọ́ yẹn bí yẹn ti ṣe rire zẹ́wùsàlẹ̀ àti lè fún yàn lọ́wọ́ sufi wọ́n tún lè fún yàn lọ́wọ́ eríire gbogbo ẹni wọ́n fún lọ́wọ́ sufi gbogbo iye àwa tí wọ́n fún ni wọ́n fún wa lọ́wọ́ eríire pọ̀ mọ́ nífi rí báyìí tọ́ba ti ṣe mistake tó ṣe àfàyàn ó fẹ́ẹ̀lì lu o tọ́ba jẹ́ èèyàn yóò pẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ó ti jẹ́ ẹ̀dárí kí ló wí. tuwafiku mautasha khayran bila sababi. oore òní ó ṣe pọ̀ tó yàtọ̀ èyí tètè ń bọ̀ alibarika pé ẹ kọjá ní afárá afáre ni o alibarika tànà tí wọ́n tọrọ fún yín nàkíbù tòní náà wàá tún jàn ló ń tẹ̀
pé n táwọn àtàná wí lèmi náà wí ó di mélòó bẹ́ẹ̀ yẹn bá wá dá fara mẹ́tẹ̀ẹ̀ta kọjá okùn méjì ẹlẹ́kẹrin ni pé ẹbí ó ń tọ̀ ń pé sẹ́ wọ́n bí nílé tí wọ́n ti ṣe ríire ẹlòmíín ráfà rẹ̀ kọ orí ya rẹ̀ bí orí bàbá rẹ̀ bí ṣùgbọ́n nínú ilé wọn kì í ṣe ríire ń bẹ̀ gbogbo ẹni tó bá bí nílé tí wọ́n ti ṣe ríire yóò ní ṣòro àmì ìjẹ tó bá ti lè bíyàn nílé tí wọ́n kì í ṣe ríire wọ́n náà bíra rẹ̀ nílé yìí ta ló kọ́lé rí tẹ̀lé bá sí ta ló gun mọ́tò rí tó bá ṣe pé wọ́n lọ fẹ́ kọ́kọ́ ṣe wà ní problem torí pé wọ́n fẹ́ pa ìgúnrún fáwọn kan ni. àṣìṣe ọ̀rọ̀ lẹ́yìn arẹ́ kó máa sọ alóhùn la àkọ́kọ́ eléríire máa ní problem gan kò ní sọ sídìí àmọ́ àwọn èèyàn padà wá ṣe é lẹ́yìn rẹ̀ yóò fẹ́ rí já wọ́n yọ parẹ́ ni ẹni wọ́n bá ṣe pé ríire lé wọn òun là kọ́kọ́ ẹ̀ yóò múra o yóò múra torí kò ọfẹ fi rí fún àpáta fáwọn kan ni ilé tí wọ́n ti ṣe ríire táwọn èèyàn ti ṣe ríire ń bẹ wọ́n tàn máa pé bẹ̀rẹ̀ ti jáde ẹni wọ́n bá jáde nílé tí wọ́n ti ṣe ríire rẹ̀ ó yá bí bá ti ń ta ní ọmọ bọ́ sí ó di mélòó ẹlẹ́karùn-ún bẹ́ẹ̀ bá rẹ̀ yìí ń ṣe kọ́ wá rí àwọn eléríire èèyàn bá rìn Yorùbá ní bí àbárẹ́ ní bálà wọ́n ní ọ̀lẹ́ ya tọ́ba bá eléri ibú rìn tí wọ́n bẹ́ẹ̀ nú àkọọ́lẹ̀ rẹ̀ nípa ó ṣe eríire yóò pẹ́ torí kò ní fún ọ nímọ̀ràn rẹ̀ tọ́ba kù díẹ̀ kọ́ bọ́ sí ọ lọ yóò ní fìyún lẹ̀ má ṣe má yóò máa béèrè pé ṣe ń tọ́kàn lọ́rọ̀ rẹ̀ nù eléri ibú èèyàn ni máa sọ bẹ́ẹ̀ ta ló máa ń tọ́kàn lọ́rọ̀ rẹ̀ tìbọ́lọ̀ ló máa ń tọ́kàn lọ́rọ̀ oko wa nísìnyí tó mo rò pé márààrún yìí lọ́lọ́run ni ó pé fún àfáwà Muhammad al-Awwal nífẹ̀ẹ́ rí báyìí ni mo fi sọ fún ọ pé. wàlá àṣàlù àkúlù kúláhì ní àlá. wá sí ìmísí ọ ìrántí ìmísí ọ ni pé ọpẹ́ ni ọmọ fi ilẹ̀ o eléyìí ti kọjá pé mo fi kinní kan gbé kinní kan mo so kinní kan mọ́ kinní kan rárá o àánú Ọlọ́run látara gbogbo ń ta wí tọ́ra yẹ kọjá ń bẹ̀ yìí ló bí. ma kunta taf'alu bi alhamdulillahi tuwaffiqu man tasha khayran bila sababin. ọba mi a máa fẹ́ lomi ṣe kò ń gé ore tí kì í ṣe pọ́rọ́gbọ́n kankan dá sí bila sababin. bila sababin. tábà wà lọ́wọ́ bá tàn wá lóko ó lè sọ pé nǹkan kan lọ sà táwọn èèyàn bá ń dọ̀ọ́lá àmúdé wọn padà gbé nǹkan kan lé wọn lọ́wọ́ báwa láyé bá pọ̀ tí wọ́n wá sọ dáhùn ọba ní kọ́lá kìíní tí mo lò ń jọ́ náà ní bí mo ti lò ó tán láàánú dé irọ́ ni. khayran bila sababin. khayran bila sababin. min ghairi hubbillahu wali fadilu lillahi. kìí ṣe pé wọ́n lọ́lọ́run gba tiẹ̀ ju ti kálukú lọ. min ghairi hubbillahu. wali fadilu lillahi. ó fi sọ lánìí pé mo tún yẹ àwòrán ara mi kan sí ọlá káwọn èèyàn tó máa tara rẹ gbé mi tóbi. kasatu wa fi kò ṣàrán mani àròdì tàbí. ẹlòmíà sì máa béèrè ẹ̀rín yóò sì máa dẹkun mọ́ lọ́wọ́. kasatu wa fi kò ṣàrán mani àròdì tàbí. àwọn èèyàn sáré ríire gan ó sì dérí ibú mọ́ wọn lọ́wọ́. kasatu wa fi kò ṣàrán mani àròdì tàbí. ètò ṣe tó fi dérí ire yìí ẹ̀wọ̀n lẹ́lòmíì ti ń lè sunkún ẹ̀wọ̀n lọ jásí fẹ́ lomi wọ́n jásí kú fẹ́ lomi ntọ́fẹ́ tó ṣe yìí náà lọ́ fẹ́ ṣe ikú lọ jásí nítò ṣe yìí lẹ́lòmíì fẹ́ ṣe ẹ̀wọ̀n lọ jásí nítò ṣe yìí lẹ́lòmíì fẹ́ ṣe ọ̀padà ya wèrè nítò ṣe yìí lẹ́lòmíì fẹ́ ṣe ọba oko ẹbí jẹ́ ọba tara jẹ́ ọba tìrán jẹ́ ọba tàfà jẹ́. kasatu wa fi kò ṣàrán mani àròdì tàbí. min ghairi bugidi lahu wali adilu lillahi. wala asalu akulu
كل حين على ما كنت تفعل بي الحمد لله إذا نصرت شؤوني من مبادئها إلى مدارجها الحمد لله إلى مدارجها الحمد لله. الحمد لله. ọba mi ò ní sọ ọ́ di ìbànújẹ́ láyéláyé. àmín. ọpẹ́ náà yóò tún máa dá sí yóò máa pọ̀ sí ni. àmín. ọlá gbogbo àwọn tá a dá kọ ni. àmín. nípa rí ìṣẹ́jú méjì yòókù. ìṣẹ́jú méjì tó kù. gbogbo wa tá a wà ń bí ni irú oore yìí wù ṣe. gbogbo wa náà ní irú oore yìí wù ṣe. a sì ń sáré ẹ̀ à ń gbìyànjú. bẹ́ẹ̀ là ń sáré là ń gbìyànjú lérí ẹ̀. kí ni ó jà sọ síìdì. kí ló ń jẹ́ àsọ̀ síìdì. kí ni ó jà sọ síìdì. kí ni ó jẹ́ àsọ̀ síìdì rẹ̀. Ibn Qayyim sọ̀rọ̀ kan gbólóhùn kan ọ̀rọ̀ níwọ̀n náà ni Ibn Qayyim lọ sọ ó ní àrídọ̀. àrídọ̀ bilqada'i min asbabi sa'adati wa tasakhutu ala alqada'i min asbabi shaqawati. àbáwọ̀ àpẹẹrẹ ànábì gbogbo ẹni ọba fẹ́ ṣe rire tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe ọ̀rọ̀ tí ó fi èsì ni tó o bá ti dé ọ̀rọ̀ yìí mọ́wọ́ gbogbo eré tí wọ́n ń ṣe tó bá ti wọ́ ṣe wá ṣe àrídọ́. àrídọ́ bilqada'i. kí ló dé tó ń bínú sórí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fẹ́ nìkan tó bá yẹ pé gbogbo wa ti jòkó tí wọ́n á nù yìí tó bá yẹ pé bàbá kú òun bì àní wí nǹkan mi nípa wàlì ó súnmọ́ pé gbogbo eré yìí lè jẹ́ tiwa. àrídọ́ bilqada'i. ǹjẹ́ àní wí nǹkan mi tabako yin tán sáà ní padà wí nǹkan mi tó bá yẹ pé àní wí nǹkan mi ó sún ọ̀pá lè léyìí tó ju tiẹ̀ yìí lọ àmọ́ tó bá yẹ pé a sọ nǹkan mi táàtù gbẹnu sara wa létí pé báwo ló ti ṣe é ọgbọ́n wo ló dá sí i ṣé bá a jọ wà lójú ọ̀nà yìí náà ni sọ́wọ́ rọrùn báwo ni sọ́wọ́ rọrùn báwo ni ìyá rẹ̀ èkó eréṣiríṣi èkó lèmi ti tún gbọ́ yìí wọn ní lágbájá jẹ owó ṣé wọ́n ń jẹ owó ni ṣé bá ná owó ni ọjẹ owó kan. ojú oúnjẹ nù. àrídọ́. àrídọ́ bilqada'i. jọ́tọ̀ bá gbà fún ìdájọ́ ọlọ́run láàárọ̀ ọmọ nìkejì rẹ̀. min asbabi sa'ada. gbogbo ohun tí ń jẹ́ rire lọ́ọ́ bá wọn ṣe bínú rẹ̀ bá ti ń dùn sẹ́ni tí ń ṣe ṣùgbọ́n. wa tasakhutu ala alqada'i min asbabi shaqawati. àmọ́ kọ́ ọmọ fapá jánu pé àṣírí rẹ̀ fẹ́ tú ná pàṣírí rẹ̀ bá wá tú létí òbò ọwọ́ fẹ́ tẹ̀ ná wọ́n fẹ́ mú un ná bí wọ́n bá mú un sẹ́wọ́ tara múmú ní jẹ́yàn bí táwọn àbá kù sínú o ǹsẹ́ táwọn àbá ń ṣe yìí wàhálà tá à ń ṣe tá a sùn tá a wò yìí tó bá yẹ pé bá a ti ń ṣe tó bá yẹ pé a ní ọkàn mímọ́ síra wa ni kò yẹ kó dá afẹ́ lómi ìmọ̀ tó kọjá wa ntí mo fẹ́ kálukú múnu akirimu ahaka. akirimu ahaka wala tushimiti bi ahadan. intabugi makirumata fallo afataki. man takhayyara fi dunya bila sharasin illa shamatatahu bin nasi fatabi isialilaka ma tawa bila sade yuti kasulaka lao tedi bila safain. akirimu ahaka bala tushimiti bi ahada. gbogbo àwọn àfa tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ìsọpá àwọn bàbá wa àgbàlagbà o àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bàbá fẹ́ bá a débi táwọn bàbá yìí bá a dé táwa náà fẹ́ sọ pé èmi mo ṣèyí nítorí
ogun rẹ̀ ni pé akirimu akhaka. akirimu akhaka. gbogbo ibi tó bá ti ráfẹ́ ẹgbẹ́ rẹ̀ mọ́kànlá bùkù pọ́n lé ní. akirim akhaka. má fi ohùn kan àfẹ́ ẹgbẹ́ rẹ̀ lábùkù táwọn tí ń bẹ́ ń jòkó ti mọ̀ pé lágbájá ní ń bá wí. akirimu akhaka. má fojú ná wọ́n lọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ̀n ń wọlé bọ̀ ọ̀wá wo ohun òkú o àwọn yẹn ti wá mọ̀ pé àfáàwọn pẹ̀lú àfáàwọn ń jà jà náà lọ́mọ jà ò ní orí ṣe. akirimu akhaka. abakiri ọmọ èsì fọ wọn ti kóòdì ẹ mọbi kanu tí wọn mọ ṣe nu o tọba ti já bọ tọba ti jáwọn èèyàn kóòdì ẹ síbi kọ mèsì fọ wọn parí níbi tí wọn kàn wọn mọ nu o pé a kò sí ọ̀rọ̀ tó sọ fà lágbájá yóò fèsì tọba ti lè kóòdì ẹ síbẹ̀ nítorí gùdù sínú. akirimu akhaka. akirimu akhaka. fala tusimiti bi adam. dákun kó lè débi táwọn ẹgbẹ́ rẹ̀ ń dé wala tusimiti bi. la tusimiti bi adam. Sheikh Abdulhamid wà lọrin jọ ni wọn ṣe nìka ọmọ wọn mo gbọ́ àmọ́ ìráyè lọ ọ̀nà pọ̀ ọwọ́ akọ̀lá tí wọ́n lọ wọ́n tún wá bá mi lé pé àwọn gbọ́dọ̀ wà lọ́rin káwọn ọmọ dọ́dọ̀ yín àwọn mọ̀ pé wíwá tẹ̀ wá wọn ó nídìí àwọn àjòkó àbúlò tó 3 hours ọ̀dọ̀ mi ni wọ́n ti kí mẹ́gúrúbì wọ́n ti kí ìṣáyì láti nǹkan bí aago 5 àbọ̀ sí 6. wọ́n ṣàdúrà wọ́n tún sanwó àdúrà ara wọn. àwọn náà wọ́n ṣàdúrà sẹ́mi káyọ̀ àárẹ̀ kọ ẹ̀ máa sọ àjùlọ fún wa lọ́rin àwọn náà wọ́n ṣàdúrà àwọn náà wọ́n tún náwó. mo wá sọ fáwọn ọmọ mo ní nǹkan tí ń jẹ́ fẹ́ nù nǹkan tí ń jẹ́ fẹ́ mo ní bó ti yẹ káwọn àfọ ọmọ ṣe fúnra wa gangan ni wọn ò bínú nípa à ń ṣe mọ́ ẹ̀mí ìyàwó kọ̀ wá níjọ́ èmi ń ṣe tèmi wọ́n dìídì wá látẹ̀kọ́ wọn kó wá ni ìfẹ́ nu tẹ́ bá rí tọrọ ọrùn wọn bá ń dáa bẹ́ẹ̀ ni ó ṣe máa dáa fún gbẹni tí ò ládìí ọkàn tí ń ṣe rere wala tusimiti. la tusimiti bi adam. kó lè sọ sídìí má ní adìí ọkàn èèyàn má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ọjàgì náà wù ọjàgì sọ́rfù ẹ̀yin àfa ẹni pírọ́blẹ́mù gan lágbájá kéwù nìkan ọ̀rọ̀ nìkan ló máa sọ ọmọ kéwù kíní kéwù nìkan lòún máa ké ọgbọ́n Yorùbá àwọn eléyìí yálà bí nìkan wọ́n mọ̀ nípa rẹ̀ tẹ́bí gbogbo àfa ni wọ́n ń pè wá ta ló kó tán ìsá òkúbírìtù àbí ìsá òkúbírìtù ar-rajulin bari'in minal afati sahiru sahihun. bí wọ́n bá sọ fún ọ pé lágbájá ló dáa jù oníkìní èrè. minal afati. òun ló mọ gbogbo nǹkan ọmọ kéwú ọmọ tú ọmọ ogun ọmọ àṣírí ọlẹ́sìn oníwà ọmọ hánrìn ó ṣe gbogbo ẹ̀ tá a bá ròyìn ẹnìkan fún ọ bẹ́ẹ̀ kọ́ da kọ́ láburú lára. sahiru sahihun fasalihum anihu wa adamiyun fasalihum anihu. bí ẹni tó sọ fún ọ yẹn ẹni tó sọ ń tọ̀ ń fún ọ ìwọ bí nípa rẹ̀ pé. anihu wa adamiyun. bí pé ẹni tó lọ dá tányẹyẹ yìí náà ṣé ìyẹn lòun náà bíi tiwa. fàyín kọlùnà àmúfálìkà olùrí hàn. tó bá sọ pé èèyàn ni sọ pé òun ti ń sọ̀rọ̀ àtẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ afẹ́fẹ́ ni gbogbo owó òpùrọ́ ni wọ́n. torí pé. wàlákin bàdùnà alùsítárì wà ìdàláì àjìmáwùnà jẹ̀rì hàn. ọlọ́run nìkan ló dáa gbogbo wa la níbi tá a kù sí. ṣùgbọ́n a máa mójú kúrò fúnra wa torí ibi tá a fẹ́ dé. wàmí ní ní àmì khalikina alayna. àwọn àbá sọ wá délé rire ẹ mọ ya mójú kúrò tí wọ́n ní fún wa ni. jọ́tà ń bẹ wájú wọn sá ṣe é dáa tán yẹn fún wọn ni. ẹlòmíì request fẹ́ pè àmọ́ àwọn àbá yẹn rò pé wọ́n bá ṣépè fún wa bá ò lára wa jẹ́ nù. wàmí ní ní àmì khalikina alayna. nínú oore ńláńlá tó bá mi ṣe fún gbogbo wa. bí anna sunubana laysat tafuhu. àpẹẹrẹ ànábì
tó ṣe fún ọ ni pé kò jẹ́ kí ẹsẹ̀ ọmọ rùn lára kó wá. ولو فاحت tó bá ṣe pé ẹsẹ̀ ń rùn lára wa ni. لأصبحنا هروبا فرادا بالفلا ما نستريح. ẹnìkan ò ní lè jókòó tẹnìkan gbogbo àwọn yẹn àfa àlásàlátù bẹ́ẹ̀ bá dá sàlátù báyìí yóò tu ni torí pé bá ti ń wò báyìí ó rí èkété ó rí eré ẹlẹ́dẹ̀ ó rí kọ̀kọ̀ gbogbo ẹ̀ wọ́n máa wò báyìí kàn dá kí làwọn afá ń gbé bọ̀ yìí èkété ni nínú wọn yìí wọ́n hàn ní a máa sá fúnra wa ẹnìkan ò ní dúró tẹnìkan. ومن إنعام خالقنا علينا بأن ذنوبنا ليست تفوق ولو فات لأصبحنا هروبا فرادا بالفلا ما نستريح. ẹ dákun káwa náà kí gbogbo owó lè balance ká lè débi tá à ń lọ ẹ jẹ́ àmọ́ sàpọ́nlé ara wa bí mo ti lọ nu ká má nira wa lọ́kàn torí gbogbo wa náà la níbi àkùsí. كما تهير في الدنيا بلا شرس. ọ̀rọ̀ ẹlòmíì ti bàjẹ́ pé kò sì sẹ́ oṣó kò sí àjẹ́ wọn sásì. إلا شماتته بالناس فانتبئ. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀gàn èébú tí ń bú àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ní ń bá rẹ̀ mọ́lẹ̀ ní òjò ga. الله أكبر. ìsàlì ilá àkà. jẹ́mi rẹ̀ náà sọ fọlọ́hún ọba tó ṣe ti àfa Awal. máa tàwa bìlà hasadin. èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó lè ṣe fáwa náà tó ju tiẹ̀ lọ ń bẹ kí ló dé tá a bẹ̀ ká fi ẹ̀gán lẹ̀ ká fi ọ̀rọ̀ ẹ̀yìn lẹ̀ ká fi èébú lẹ̀ ká fi nínú bíní lẹ̀. yóò ti kásù ìlàkàlà ọ̀tẹ̀ẹ̀dì ò bẹ̀là sáfàhìn. ọlọ́run o. olúwa. abẹ́ọ́ abọ́lá títóbi rẹ̀ bẹ́ẹ̀. abẹ́ọ́ abọ́lá títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀. àfijókòó àwọn àgbàlagbà tí wọ́n wà pẹ̀lú wa. àfijókòó àwọn àgbàlagbà tí wọ́n wà pẹ̀lú wa àfijókòó wọn bẹ́ẹ̀. àfi bàbá wa àgbà Shehu Salati bẹ́ẹ̀. àfi bàbá wa àgbà Shehu Salati àfi bẹ́ẹ̀. àfisẹ́ eré tí wọ́n ṣe tí àwọn náà ò lè ká àfi bẹ́ẹ̀. àfisẹ́ eré tí wọ́n ṣe táwọn náà ò lè ká àfisẹ́ náà bẹ́ẹ̀. àfi bàbá wa Nakibul Asrafi Tana àfi wọ́n bẹ́ẹ̀. àfi bàbá wa Nakibul Asrafi Tana àfi wọ́n bẹ́ẹ̀. àfi gbogbo ntọ́ bàjẹ́ tó padà túnṣe látọwọ́ wọn àfi bẹ̀wọ̀ ọlọ́run. gbogbo ntọ́ bàjẹ́ tó padà túnṣe látara wọn àfi wọ́n bí olúwa. gbogbo ntọ́ ṣe fún àfa wa Muhammad Al-Awwal. gbogbo ntọ́ ṣe fún bàbá wa alfa wa Muhammad Al-Awwal. eléyìí tá a rí tá à ń ṣe hàásì. èyí tá a rí tá à ń ṣe àásì. lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́. lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́. èyí tó kù tá a rí pọ̀ ju eléyìí tá a rí. èyí tó kù tá a rí ọ̀pọ̀ ju èyí lọ. má jẹ́ kọ̀ọ̀kan bàjẹ́ bí gbogbo ẹ̀. má jẹ́ kakọ́ bàjẹ́ nínú gbogbo ẹ̀.